kábíyèsí ọba aláyélúwà ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba adéyẹyè ògúnwùsì ọ̀jájá kejì ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ ló ti gba gbogbo ọmọ yorùbá nílé lóko lájò lẹ́yìn odi ní ìmọ̀ràn láti gba àlàáfíà àti ìṣọ̀kan láàyè kí ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè nàìjíríà kó lè dohun ìgbàgbé lásìkò ayẹyẹ ọdún ọlọ́jọ́ tó wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní kábíyèsí ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ ló ti sọ̀rọ̀. ọba adéyẹyè ògúnwùsì ó ní ó ṣe pàtàkì ó fún ọmọ yorùbá láti gbé àṣà àti ẹ̀sìn àdáyébá lárugẹ. èyí ló lè ran ọmọ yorùbá lọ́wọ́ láti gba àlàáfíà àti ìṣọ̀kan láàyè ní ilẹ̀ yorùbá lórílẹ̀‐èdè nàìjíríà àti ní gbogbo àgbáyé. lára àwọn tí wọ́n péjú tí wọ́n pèsè síbi ayẹyẹ ọdún ọlọ́jọ́ tọdún 2024 láti rí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun aṣíwájú ti gbogbo ìlú ẹdẹ sẹ́nitọ̀ adémọ́lá adélékè. àwọn náà sọ̀rọ̀ níbi ayẹyẹ ọdún ọlọ́jọ́ èyí tí ó wáyé lọ́jọ́ àbámẹ́ta ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2024. kábíyèsí ẹ̀kọ́ ọlọ́jọ́ tí wàá di ìkọ̀kọ̀lá tí gbogbo alọ́sùn bàbá wò máa ń gbé jáde. gbogbo ọmọ ìlú náà dábàá yẹn tó wà káàkiri gbogbo wọn ti mọ̀ nípa ọlọ́jọ́ torí ọlọ́jọ́ yìí ló ti pàtàkì ní ilẹ̀ nàìjíríà pàtíkúlárì ìlú ọ̀ṣun torí bí tẹ bá ti rí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ bá tẹ̀ sí dé ló wá tẹ̀lẹ̀ òun tó máa ń parọ́dà ní agbára ọdún tó tà sí ní ọdọọdún yìí wọn jẹ́ kí ilé Ifẹ̀ kó máa máa bí lọ síwájú o ní ó máa jẹ́ kí ilé Ifẹ̀ máa bí lọ síwájú àti ìdílé ọ̀ṣun ní agbára ọlọ́run. nígbà tí gómìnà adémọ́lá adélékè ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ọdún ọlọ́jọ́ ọ̀hún gómìnà adémọ́lá adélékè ó béèrè fún àlàáfíà nípínlẹ̀ ọ̀ṣun ó wá ṣèlérí wípé òun yóò máa yọjú síbi ayẹyẹ ọdún ọlọ́jọ́ láti lè tún gbé àṣà àti ẹ̀sìn ilẹ̀ yorùbá lárugẹ. lára àwọn tí wọ́n péjú wọ́n pèsè síbi ayẹyẹ ọdún ọlọ́jọ́ ọ̀hún láti rí ẹni tí í ṣe ààrẹ fún ìtẹ̀síwájú yorùbá lágbàáyé ìyẹn olóyè ọládọ̀tun azam. olóyè ọládọ̀tun azam àwọn náà béèrè fún ìṣọ̀kan ọmọ yorùbá láti lè borí ìlàkọjá tó ti ń kojú ọmọ orílẹ̀-èdè yorùbá káàkiri àgbáńlá ayé lásìkò tá a wà yìí. olóyè ọládọ̀tun azam òun náà tún béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu tí í ṣe ààrẹ orílẹ̀-èdè nàìjíríà láti lè rí i wípé ó gbé orílẹ̀-èdè nàìjíríà kúrò nínú wàhálà tó ń kojú orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́. bàbá ìfàgbéǹsọ́lá àtàndá ẹni tó jẹ́ aṣíwájú awo àgbáyé àwọn náà sọ pàtàkì ọdún ọlọ́jọ́ àti bí ọdún ọlọ́jọ́ ṣe bẹ̀rẹ̀ gan-an gẹ́gẹ́ bí bàbá ìfàgbéǹsọ́lá àtàndá gẹ́gẹ́ bó ti sọ. ó ní ọdún ọlọ́jọ́ jẹ́ ọdún àbáláyé bẹ́ẹ̀ sì ni ó jẹ́ ọdún tí yorùbá gbàgbọ́ wípé ó jẹ́ ọjọ́ ọ̀dúpẹ́ fún gbogbo ọmọ Odùduwà lápapọ̀.
bákan náà ni wọ́n fi ọdún ọlọ́jọ́ ṣe ìrántí akọni tí wọ́n ń pè ní Ògún tó jẹ́ olùlànà àti ọ̀kan lára àwọn ọmọ tí Odùduwà bí tó fi sáyé lọ. Ọdún ọlọ́jọ́ ti bẹ̀rẹ̀ láti ìgbà tí ayé ti bẹ̀rẹ̀, bẹ́ẹ̀ sì ni Olódùmarè bẹ̀rẹ̀ ayé ní Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí olóyè Ìfàgbéǹsọ́lá Àtàndá gẹ́gẹ́ bí ó ṣe ṣàlàyé fáwọn oníròyìn. Ọdún ọlọ́jọ́ jẹ́ ọdún tí wọ́n fi ń dá àṣà Yorùbá padà láti fi dá ìṣọ̀kan padà sí àárín àwọn ọmọ Yorùbá lápapọ̀. Ó ní ọdún ọlọ́jọ́ tún jẹ́ ọdún tó yẹ kí gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá kó mọ rírì ohun tí Olódùmarè ṣe fún gbogbo ọmọ Yorùbá káàárọ̀ oòjíire. Ọdún ọlọ́jọ́ wáyé o. Ọdún ọlọ́jọ́ ó wáyé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2024. Oríṣiríṣi àwọn ètò òní ó wáyé níbi ọdún ọlọ́jọ́ tọdún yìí tó sì jẹ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n mọ pàtàkì àṣà ìṣe ìran Yorùbá òní wọ́n péjú tí wọ́n pèsè síbi ọdún ọlọ́jọ́ tọdún 2024. Ẹ má sọ̀rọ̀ mọ́, mo bẹ̀ jẹ́ kó wù yín hàn bẹ́ẹ̀. Mo bẹ̀ jẹ́ kó wù yín hàn bẹ́ẹ̀ pé sẹ́ndẹ̀. Ẹ má sọ̀rọ̀ mọ́.